láwọn ètò ilẹ̀ tó bá rẹ̀ hospital wà gbogbo ẹ̀ wà àmọ́ káwọn náà wo logistics pé ta ni ó gbé ọ lọ bó ló ṣe rọrùn sí nígbà tó lọ́n ṣèrànlọ́wọ́ fún wa pé láàrin wa bí ara wọn tó jẹ́ medical personnel àmọ́ pé tó gbé wá òun tó wá ṣiṣẹ́ hajj àmọ́ gbàdá pé oore ọ̀fẹ́ kan lọ́lọ́run fáwọn yẹn ó dàbọ̀ yẹ pé wọ́n àsìkò kékeré kan àwọn náà ti lè máa sin lọ láti ibẹ̀ pàtàkì lọ́gbà tí náírà náà tẹ̀sí wá ṣètò kí làwọn oògùn kọ̀ọ̀kan kéékèèké tó lè yíyan lè lò láwọn àsìkò báyìí tó wọ́n bá jẹ́ pé oògùn wà nílẹ̀ ara wọn tí wọ́n ní complain àti láwọn personnel iṣẹ́ ìlú wa ní pé kákànlé gbogbo ní yóò ṣe lọ ṣe papọ̀ láì rí ṣe pé a bá àsìkò àwọn tó jẹ́ medical personnel yìí jẹ́ then a lè attend sí ní ti ẹnì kọ̀ọ̀kan wa yìí ṣe hospital as operation àtẹni àǹfààní tó bá tàn ní complain tàbí pé wẹ eléyìí ò ní ìdìbò lọ hospital ẹlẹ́ẹ̀kejì ni pé nínú experience wa táwádìí wa ń rúbi téèyàn ń fara ṣiṣẹ́ báyìí ìmẹ́sì dájú káwọn yóò mọ dọ́gbọ́n láwọn oògùn kọ̀ọ̀kan ọ̀pọ̀ rẹ̀ sì lè wá jẹ́ wàhálà fún mi pé painkiller ní painkiller pàtó ìwà mi délé tí wà máa fún nǹkan kan so láti tún ti dáàbò wo orú nǹkan báyìí náà a lè máa rí àwọn dókítà sọ. ilé tí mo sọ yìí ti ń lọ tẹ́lẹ̀ àwọn kọ̀ọ̀kan ti ní complain bá ọ̀gá wa dr gbàdámọ́sí kọ́lọ̀ ní àṣàlẹ̀ tó gbà èyí táwọn ń ṣe all year round so àwọn yẹn ti ń complain fún bọ́ bá a ṣe ń ṣe é sí ni pé ẹni ní complain ẹ wọlé lọ́dún àbí kẹ́ni ẹ wọlé wá bá wọn àfi ìpè ìyẹn lè má dáa tó so kákàtẹ̀ ní àyè kan designated area kan kádẹ̀ ní time tó dáa lọ pé àwọn tó bá ní complain kò lè wá sí ààyè báyìí lásìkò báyìí ní báyìí òkè ní ìlà máa lò time tí ó máa jẹ́ nínú ọjọ́ kọ̀ọ̀kan á fi lè ra communicate rẹ̀ pẹ̀lú wa ẹsẹ̀ sórí platform wọ́n níbi táwọn máa lò ní kọ́nà bíi ó gbé tébù bẹ́ẹ̀ àti àga. tí tó parí ìjẹ́ ìkejì tó ní pé táwọn pé ogun táwọn ṣe ní programu ju akékeré nísìn táwọn ṣe gba ní òkè plan wà fún wa láti ṣe ìtàbá ìtàn kó lè disrupt rẹ̀ so ẹ lè kọ́ọ̀lù mi àbí jẹ́ pé nàìjíríà nígbà ẹni báyìí rúùn wa ní complain kódà tó bá jẹ́ outside the time yẹn á kì sáré arrange tí wọ́n rí wọn pẹ̀lú òkè so I communicate with them. Mo ti post phone number rẹ̀ sórí platform tí doctor náà wọ́n dàbí nàìjíríà wáyé communicate wà lè àrí. Aleykum salaam ọlọ́run ṣe ní sáré àbáwá sí ẹ̀bá ní ẹjọ́ kò.